Aláròyé máa wí o. èyí ni bí ètò ìdìbò abẹ́lé àwọn aṣojú-ṣòfin ẹgbẹ́ òṣèlú APC ṣe lọ ní Kwara. Ìrọwọ́rọsẹ̀ ní ètò ìdìbò abẹ́lé àwọn tí yóò ṣojú ẹgbẹ́ wọn fún ipò aṣojú-ṣòfin lẹ́gbẹ́ All Progressives Congress APC tó wáyé jákèjádò orílẹ̀-èdè yìí lọ́jọ́ 16 oṣù karùn-ún ọdún yìí lọ nípínlẹ̀ Kwara. Ètò ìdìbò tó wáyé láwọn wọ́ọ̀dù káàkiri ẹkùn ìdìbò agbègbè àárín gbùngbùn Kwara, gúúsù Kwara àti àríwá Kwara yìí kò mú ìjà lọ́wọ́ bó ti wù kó mọ yàtọ̀ sí agbègbè kan. Alága ìgbìmọ̀ elétò ìdìbò abẹ́lé sípò àwọn aṣojú-ṣòfin ní Kwara, Habib Salam, fi ìdùnnú rẹ̀ hàn lórí gbogbo nǹkan bó ṣe lọ láìsí wàhálà. Dókítà Rafiu Àjàkáyé tí í ṣe agbẹnusọ fún gómìnà Abdulrahman Abdulrazak àti kọmíṣánná fọ́rọ̀ iṣẹ́ tẹ́lẹ̀ nípínlẹ̀ Kwara, Abdulkawil Olódòdó, rọ́wọ́ mú nínú ìbò yìí gẹ́gẹ́ bí ẹni tó dupò náà fúngbà àkọ́kọ́. Nígbà táwọn kan nínú àwọn tó ti wà nípò náà pàdánù ipò wọn, àwọn ojú tuntun rọ́wọ́ mú dáadáa níbi ìbò yìí. Ní ẹkùn ìdìbò ìlà oòrùn Ìlọrin àti gúúsù Ìlọrin, Abdulkawil Olódòdó tí í ṣe kọmíṣánná fọ́rọ̀ iṣẹ́ nípínlẹ̀ náà tẹ́lẹ̀ ló wọlé lẹ́yìn táwọn mẹ́rin tí àwọn náà dupò yìí yọwọ́ lójijì láti ṣàtìlẹ́yìn fún un látàrí báwọn àgbààgbà ẹgbẹ́ ṣe bá wọn dá sí i. Àwọn tí wọ́n juwọ́ sílẹ̀ fún Olódòdó ni Tajudeen Ọ̀lẹ́ṣin, dókítà Hafiz Abọ́lọ́rẹ́ tí í ṣe kọmíṣánná fétò ọ̀gbìn tẹ́lẹ̀, ọ̀nàrẹ́bù Babátúndé Àjàdí Yakubu àti ọ̀nàrẹ́bù Moshood Gobir. Èyí ló mú kí Olódòdó rí ìbò kó káàkiri àwọn wọ́ọ̀dù tó sì ṣe bẹ́ẹ̀ gba ipò mọ́ ẹni tó wà níbẹ̀ tẹ́lẹ̀, Yínká Àlùkò, àtàwọn olùdíje yòókù lọ́wọ́. Ní wọ́ọ̀dù Mọ́gàjí Ààrẹ kejì, ìbò 2,012 ni Olódòdó ní nígbà tí Àlùkò ní 312 péré. Ní wọ́ọ̀dù Àkànbí karùn-ún, ìbò 5,192 ni ọkùnrin kọmíṣánná àtijọ́ náà ní nígbà tẹni tó wà nípò kejì ní 550. Ní agbègbè ẹkùn ìdìbò Ìfẹ́lódùn, Ọ̀fà, Ọ̀yún, Tìjání Ismail tó wà níbẹ̀ lulẹ̀ kì í sì ṣe kékeré ní Àjàkáyé fi nà án. Ìbò tí kì í ṣe kékeré ní agbẹnusọ gómìnà tẹ́lẹ̀ yìí ní láwọn wọ́ọ̀dù káàkiri Ìfẹ́lódùn, Ọ̀fà àti Ọ̀yún. Ohun tó jẹ́ kí eléyìí tún wá jẹ́ ìyàlẹ́nu jù ni wípé ẹni tó wà nípò yìí tẹ́lẹ̀ lẹ́nu gan láwọn ìjọba ìbílẹ̀ wọ̀nyí, ṣùgbọ́n tí nǹkan kò rí bó ṣe rò ó. Ní wọ́ọ̀dù Ìpẹ́ tó wà níjọba ìbílẹ̀ Ọ̀yún, ìbò 1,500 lé díẹ̀ ní Àjàkáyé ní, ṣùgbọ́n tí Ismail kò rí ìbò ẹyọ kan ṣoṣo báyìí mú níbẹ̀. Ọ̀rọ̀ kò yàtọ̀ ní agbègbè gúúsù Ẹ̀rìn-Ilé, ní àdúgbò tí Ismail tó wà nípò náà ti wá, ìbò 707 ní Àjàkáyé ní, ṣùgbọ́n tí Ismail kò tún rí ìbò olóòkan níbẹ̀. Ní Ilé-Ire, ìbò 300 ní Àjàkáyé ní, ẹyọ kan ṣoṣo ló sì jẹ́ ti Ismail níbẹ̀. Ètò ìdìbò tí kò ní wàhálà nínú tó sì dàbí kánífà ni àwọn ọmọ ẹgbẹ́ lágbègbè náà pè é nítorí ọ̀pọ̀ wọn ló tú yáyá jáde láti ṣe ojúṣe wọn. Ara nǹkan míì tó tún jẹ́ kí Àjàkáyé rọ́wọ́ mú ní ti àwọn méjì tí wọ́n lẹ́sẹ̀ nílẹ̀ táwọn náà dupò yìí tí wọ́n sì jẹ́ ọmọ Ọ̀fà, ìyẹn Alhaji Fẹ́mi White àti Alhaji Ògúnbíyì Òjó Kúrè. Níṣe làwọn méjèèjì juwọ́ sílẹ̀ fún Àjàkáyé tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ fi àtìlẹ́yìn wọn hàn láti dìbò wọn fún un. Ní ẹkùn Èdù, Mòró, Pátìgì, alága iléeṣẹ́ ètò ẹ̀kọ́ Tescom tẹ́lẹ̀, Tawhid Abubakar tí wọ́n pè ní Car Wash ló ń léwájú nígbà táwọn kan ní Adamu Shahaba Ahmed ní ìbò rẹ̀ pọ̀ jù, ṣùgbọ́n tí àkójọ ìbò náà kò tíì délẹ̀ tán nítorí wàhálà àwọn jàǹdùkú tó bẹ́ sílẹ̀ níbẹ̀. Ṣùgbọ́n tí Mukhtar Tọ́lání Ṣàgàyá, ẹni tó ń ṣojú ẹkùn ìdìbò agbègbè Àṣà sí ìwọ̀ oòrùn Ìlọrin lọ́wọ́ báyìí, tún rọ́wọ́ mú padà lẹ́ẹ̀kan sí ìbò 1,077 ó lé díẹ̀ ló ní, tó sì ṣe bẹ́ẹ̀ fẹ̀yìn àwọn mẹ́ta míì tí wọ́n bá dupò ọ̀hún jọlẹ̀. Ìbò 6,440 ní Yakubu Amasa Yusuf tóun pẹ̀lú rẹ̀ jọ ń takọ̀gbọ́n ní, nígbà tí Muhammed Kabir Ọláyínká ní ìbò tó dín díẹ̀ ní 1,500. Ìbò 1,700 ó dín díẹ̀ ní àpapọ̀ ìbò tí wọ́n dì níbẹ̀ nítorí pé Mopélọ́lá Bashir Abdulmalik tóun náà jẹ́ ọ̀kan lára àwọn olùdíje ní ìbò 2,603. Ọ̀rọ̀ kò rọjú lẹ́kùn ìdìbò agbègbè Èkìtì, Ìṣín, Ìrẹ́pọ̀dùn, Òkè Ẹ̀rọ nítorí wẹ́rẹ́wẹ́rẹ́ ni ètò ìdìbò náà wá sópin tí kò sì tíì sí ojútùú ẹni tó wọlé títí di àsìkò tá à ń ṣe àkójọpọ̀ ìròyìn yìí látàrí báwọn gídígànkù kan ṣe yà lọ síbẹ̀ tí wọ́n sì da ètò ìdìbò náà rú. Ẹkùn ìdìbò Àrọ́dùn níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn àti Ẹ̀kàn níjọba ìbílẹ̀ Òkè Ẹ̀rọ ni wọ́n sọ wípé àwọn jagunlabí tí wọ́n kó wọlé
láti Ìlọrin ti kọ́kọ́ lọ ṣọṣẹ́. Kọmíṣánná fún ọ̀rọ̀ eré ìdárayá nípìnlẹ̀ Èkó, Kalẹ̀ Ayọ̀, ni wọ́n fẹ̀sùn kàn wípé ó kó àwọn àtìláàwí wọlé. Ọkùnrin yìí pẹ̀lú Ọ̀nàrẹ́bù Gani Abọ́lárìn tó ń ṣojú agbègbè náà lọ́wọ́ báyìí ni wọ́n dìjọ ta kàngbọ̀n, ṣùgbọ́n tí èsì ìdìbò ẹkùn ìdìbò náà kò tíì jáde. Pẹ̀lú bí wọ́n ṣe ṣàpèjúwe pé ìbò tí kò mú wàhálà dání ló wáyé káàkiri ìpínlẹ̀ Kwara yìí, rògbòdìyàn díẹ̀ wà ní wọ́ọ̀dù Ìdòfin Àkejì, èyí tó wà lábẹ́ ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn, níbi tí èdè-àìyedè ti bẹ́ sílẹ̀ láàrin àwọn ikọ̀ ẹgbẹ́ àti láwọn ẹkùn ìdìbò Òkè Ẹ̀rọ àti Ìṣìnyí. Igbákejì akọ̀wé ìròyìn tó ti jẹ́ alákòóso ètò ìdìbò fún àárín gbùngbùn àríwá, Dúróṣinmí Mẹ́sẹ̀kọ̀, gbóṣùbà fáwọn ọmọ ẹgbẹ́ fún bí wọ́n ṣe fọwọ́sowọ́pọ̀ láti lè jẹ́ kí ètò ìdìbò náà lọ nírọ̀wọ́rọsẹ̀. Bákan náà ni gómìnà ìpínlẹ̀ Kwara, Malam Abdulrahman Abdulrazak, dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ fún bí wọ́n ṣe gba àlàáfíà láàyè lásìkò ìdìbò ọ̀hún. Nígbà tó ń bá àwọn alátìlẹ́yìn wọn sọ̀rọ̀ ní wọ́ọ̀dù Adéwọlé níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ìlọrin tó ti dìbò, ó ní ìjọba APC ti ṣe gudugudu méje nípínlẹ̀ náà pẹ̀lú onírúurú iṣẹ́ ìdàgbàsókè. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.